ajé o òkúkú nísọ onísọ bòjú ìwọ mo pè lónìí kó jẹ́ bí ìjọba pé fún ajé ìjọba kóró lórí dáhùn ìjọba kọmọ láìpẹ́ lónìí wà ní ọjà wà bá ní. a pe àwọn orúkọ ọlọ́run ọba ìsìnkú láìlẹ̀ àzámì ọlọ́run ọba jálà jàlálù. ọmọ àti kékeré pẹ̀lú ọ̀nà lókè tán ó yà pàràkà. fowó lọ̀ wá bí obì bá so ó máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lòṣà. gbogbo bá so ó máa ń fi ọ̀rọ̀ tiẹ̀ lọ́ṣọ̀. Túnbẹ̀. Àjùlé ọ̀run ló wà lára mọ́tò fẹ́ wọ̀ yìí. Lè tó túmọ̀ sí wípé tí o bá fi lè wọlé sínú mọ́tò yìí, o tún padà sílé ayé mọ́. O ti dèrò àjùlé ọ̀run. Don't tell me what is wrong. Wọ́n lọ ní right láti lọ sílé ọ̀rẹ́ mi. Ṣọ́ ò nílé ni. Àbú olówó ọ̀rẹ́ tó lè lọ sílé wọn. Ká máa fẹ́ra wa. Have you forgotten that your mom and my mom are sisters? No, they are not. They are friends. That's the more reason why it's equally possible because we're more of a brother and sister to each other. ẹyẹ ní ló ń bẹ̀ tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ by the time tẹ́lẹ̀ yẹn bá bọ́ síbẹ̀ á scatter everything. Wá! Alájọ́ lè ṣẹ́ ni. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ó dẹ̀ mọ́. Gbọ́ pé kí ni? ó mọ̀ dáadáa ó yẹ kó yé ẹ. Owó bí ẹ̀dá kò ó yẹ kó yé ẹ. Kí ló ń yẹ ìjọba ẹ̀dùn sọ́ọ̀dà?